Eedi rèé o nítorí rìmóòtù tẹlifíṣàn Ọlápàdé Luyawo ẹ̀ dákú. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti fi páńpẹ́ òfin gbé ọkùnrin abẹ̀ṣẹ́kù bí òjò kan Moses Ọlápàdé lórí kíkàn tí wọ́n ló kan ìyàwó rẹ̀ abilékọ Àtinúkẹ́ Ọlápàdé lẹ́sẹ̀ẹ́ títí tó fi dákú mọ́ ọ lọ́wọ́ nítorí rìmóòtù tẹlifíṣàn. Ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ló wáyé nínú ilé tí tọkọtaya náà ń gbé ládùúgbò Ódámọ̀ Òkè Àró nílùú Àkúrẹ́ níjọba ìbílẹ̀ Gúúsù Àkúrẹ́. Aláròyé gbọ́ pé iṣẹ́ awakọ̀ akóyọyọ ni Ọlápàdé yàn láàyò. Àkúrẹ́ sí agbègbè Òkè Ọya ló sì ná. Èdè àìyedè kan ló bẹ́ sílẹ̀ láàrin ọkùnrin ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́ta ọ̀hún àti ìyàwó rẹ̀ lọ́jọ́ náà. Wọ́n ló fẹ́ gba rìmóòtù tó wà lọ́wọ́ obìnrin ẹni ọdún mẹ́rìnlélógójì ọ̀hún ni kó lè láǹfààní láti wo ètò kan lórí tẹlifíṣàn. Kíkọ̀ tí obìnrin ọ̀hún kọ̀ jálẹ̀ láti fún un ní rìmóòtù tó béèrè fún ni wọ́n ló bí Ọlápàdé tó ti jẹ́ ọ̀kan nínú àwọn tó ń ja ìṣẹ́ tẹ́lẹ̀ nínú ló bá bẹ̀rẹ̀ sí í kàn án lẹ́sẹ̀ kíkankíkan lójú àti ní gbogbo ara rẹ̀. Nígbà táwọn ọmọ wọn rí i pé lílù yìí ti ń kọjá àfẹnusọ ni wọ́n bẹ́ síta tí wọ́n sì ké gbàjarè sáwọn ará àdúgbò kí wọ́n lè wáá gba ìyá àwọn sílẹ̀ lọ́wọ́ ikú òjijì tó ń rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀ ọ̀hún. Ohun tá a gbọ́ ni pé ilẹ̀ inú yàrá wọn níbi tí obìnrin náà dákú sí làwọn ará àdúgbò dé bá àwọn ni wọ́n sì sáré gbé e lọ sílé ìwòsàn kan níbi tó ti padà lajú sáyé. Lẹ́yìn èyí ni wọ́n lọ fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó àwọn tó jẹ́ olórí àdúgbò tí wọ́n ń gbé létí. Àwọn ni wọ́n sì lọ fẹjọ́ ọkùnrin abẹ̀ṣẹ́kù bí òjò náà sùn ní tẹ̀sán àwọn ọlọ́pàá kí wọ́n tó wáá fi páńpẹ́ òfin gbé e. Ọlápàdé ni wọ́n ló ti fìgbà kan rí ja ìṣẹ́ dáadáa nípìnlẹ̀ Èkó kó tó wáá fàbọ̀ sórí iṣẹ́ ọkọ̀ akóyọyọ wíwà èyí tó ń ṣe lọ́wọ́. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.